Africa Content TV. We've been told, and the person to my bow was already Alhaji Tomiwa Omolewa, former secretary, PMS. Afẹ́kẹ́ mọ̀ pé a mọ̀ pé gbogbo yín ẹyọ kan ni yín o. Ẹyọ kan ni gbogbo yín pátá àti PMS àti NURTW àti TOAN àti Akomoran. Ṣùgbọ́n kò síjọba tó tì kò síjọba tó tì rí yín kó papọ̀ báyìí láti gbọ́ èrò yín kí wọ́n sì fi ṣiṣẹ́. Àǹfààní yìí Ọlọ́run ní já sí lò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àsàlátù fánàbí mọ́mọ́. Adúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí tí wọ́n ṣe lénìí ó jẹ́ àkọ́kọ́ láti ìgbà tí àwọn gómìnà alágbádá tí wọ́n ti ń di gómìnà. Ẹ fún gómìnà látẹ̀wọ́ o. Èyí fi hàn yí pé adúpẹ́ gidigidi. Tí irú eléyìí bá ń wáyé, ó bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pọ́n ta tí wàhálà fi ń ṣẹlẹ̀ irú ẹ̀ ní máa ṣẹlẹ̀ nítorí pé àwa ọmọ ẹgbẹ́ awakọ̀ a ṣe ju okùn ẹ lẹ̀ a fẹ́ jẹ́ kí arọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má fi wá sílẹ̀ okùn wa ò ṣe jù lẹ̀ mọ́ jẹ jìnnà ní wá tá a bá ti rí òmìnira àwọn ọmọ sì wà wù Ọlọ́run ní jẹ́ kí ilé àtọ̀nà tí yín náà dàrú o ẹ wo gbogbo wa bá ṣe dúró ìtajọ ọmọ ẹgbẹ́ awakọ̀ bàbá kan náà ló bí gbogbo wa ọmọ ẹgbẹ́ awakọ̀ gbogbo wa Alhaji Oríyọmí Amsa ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní Alhaji Tókíò wá ń jókòó ń bí àwọn tí wọ́n jẹ́ lídà wọ́n sì lọ ń kí wọn ara bàbá tí gbogbo wa ti jáde nìyẹn. Àtẹ́wọ́ yẹn dà. Nígbà tó bá yẹ pé tíjọba míì bá dé àwọn tó bá kó wọlé wàhálà ó ṣẹlẹ̀ ìgùnkùn lọ àwọn tán bá lọ yẹn wàhálà bẹ́ẹ̀ sì máa ṣẹlẹ̀ àmọ́ rí tí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe yìí kò ṣẹlẹ̀ rí a ti rọ gbogbo ìjọba tó bá ń débẹ̀ kí wọ́n gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ gómìnà Ṣèyí Mákindé èèyàn ò ní máa ṣerú eléyìí kí ìpínlẹ̀ Ọ̀yọ́ má dáa Ọlọ́run ọba tó ní wá tó ní gbogbo àwa tá a dún bí yóò bá wa dó ti gọ́vnà Ṣèyí ọmọ Mákindé pẹ̀lú alánà bìkàrí. Thank you. Ẹ ṣe ẹ bá pàtẹ́wọ́ fún Tọ́mí o. Alhaji Bọ́lágadé Tókíò Alóyún Kéwú. Àtẹ́wọ́ yẹn dà. Ẹ̀yin ló kàn o. We just listened to the representative from the dissolved PMS members. Bàbá ní ẹni tí ó sọ̀rọ̀ lórúkọ àwọn ni. The representative of the Alhaji Tókíò faction speaks. Sọ́lù Anand Karim, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Alhaji Lateef Akínsọ́lá Tókíò, wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tí ń sà. Èmi ni Alhaji Rasheed Ọládélé, Vice Chairman NURTW Oyo State. Bàbá wa Tókíò, a ní bàbá gbogbo àwa union, bàbá ń pínra wa ní bí 30 tí fraction wa ń lọ bí 100. Abẹ́ umbrella Alhaji Lateef Akínsọ́lá Tókíò ní gbogbo wa ti jáde. Tí ó dẹ̀ so wọ́n ní inú àwọn ó dùn, inú àwọn sì dùn rẹpẹtẹ fúrú ìjókòó yìí tí gómìnà bá wa gbé kalẹ̀ yìí. Képe cooperation wà, kífẹ́ wà, kó jẹ́ one love fún gbogbo wa, àwa ń pínra wa. Ẹlòmíì bá ṣe wà ń bí ó ti tọ́dún 4 tá a ti ríra wa gbẹ̀yìn ibi láti pàdé ká dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé tó kó gbogbo wa pọ̀ síbí ìlénìí nígbà tá a jókòó síta ń bẹ̀ yẹn gbogbo èèyàn ní wá kí Alhaji Tókíò kò sí ẹni tí ò gbáwájú Alhaji Tókíò kọjá à ń pera wa ní nǹkan kan ni wa nú national union tàbí nú union any members tó wà ń bí ọbẹ̀ umbrella Alhaji Tókíò láti wá. So nípa bẹ́ẹ̀ wọ́n ní àfẹ́ kí cooperation wà gbogbo wa ẹyọ kan náà ni wá ká má pín yẹlẹyẹlẹ mọ́ àwa náà dẹ̀ ti kọ́gbọ́n
àwọn tó wà ń ta kọ́gbọ́n àwọn tó wà nù ilé náà kọ́gbọ́n so automatically kò sọmọdé nu wa mọ́ a gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ kó jinlẹ̀ láàrin wa ọ̀nà tí gómìnà Ọ̀yọ́ State dẹ̀ ń gbé gbà yìí wọ́n fẹ́ harmonize wa kí gbogbo wa dẹyọ kan ni so kọ́lọ́hún ó gbà fún wọn bẹ́ẹ̀ kó dẹ̀ gbà fáwa náà wọ́n náà dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Saka Balógun àti ambassador Arápájà ìgbà yín ò ní bàjẹ́ láéláé. àtẹ́wọ́ wọn. Alhaji tó ẹjọ́ ẹ dìde kí àwọn ará lè rí yín nínú tẹlifíṣàn lórí rédíò àwọn nìyẹn o ẹ bá wa fún wọn ní àtẹ́wọ́ tiwọn àwọn náà ti wà ní. Next. pẹ̀lú bàgbà sí dé náà ẹ̀gbọ́n bá rí bí bàbá ṣe náwó yóò ti mọ ohun tó ṣẹlẹ̀ in the past bí bàbá wa nù wọ́n ṣe bá a. àtẹ́wọ́ bàbá lẹ́ẹ̀kan sí i. Next group Ejiogbe group ẹ fún wọn ní àtẹ́wọ́ àwọn Alhaji Ejiogbe. Up national mo kí àwọn bàbá mi àwọn ọba tí wọ́n bí wa mo kí ambassador Arápájà ẹ jọ̀ọ́ mo kéré láti máa dárúkọ gbogbo àwọn tó wà níbí mo kí àwọn agbófinró Ọ̀yọ́ State ò ní bàjẹ́ àlàáfíà l'Ọ̀yọ́ State máa wà lọ so adúpẹ́ lọ́wọ́ yín gan mo wá fi àsìkò yìí mo fi kí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé wọ́n ṣe gudugudu méje àyà mẹ́fà o pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe fún wa lẹ́nìí adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn o ọdún mẹ́rin tí wọ́n ṣe lọ wọ́n ṣe dáadáa púpọ̀ pàápàá jùlọ lórí àwọn parks tí wọ́n kọ́ fún wa bó tiẹ̀ jẹ́ pé thousands of our tá a wà ń bí báyìí ó là ní àǹfààní láti lò nígbà yẹn ìyẹn fún wa ní ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn torí pé thank you ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ti sọ́fà sẹ́yìn gan-an tàbá wà láàní dúpẹ́ fún pípè tí gómìnà pè wá papọ̀ yìí ọlọ́run gan ò nífẹ̀ẹ́ sí o ṣùgbọ́n ìnísà aláìmọ̀ yà sọ́dọ̀ bàbá wa ẹni tó ṣe gbogbo wa sílẹ̀ tí n bá lọ síbẹ̀ mo ti ṣe náà nìyẹn Alhaji Lateef Akínsọlá Tokyo ẹ kú láéláé o torí tá bá léèyàn ní kú láéláé onítọ̀ ní àwọn rẹ́kọ̀dù tó dáa nílẹ̀ ni ara rẹ́kọ̀dù yín òun làwọn tá à ń sọ̀rọ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó wà ń bíbá ilé ni ọlọ́wọ́ bá wa lọ́rẹ̀ mi yín ìgbésẹ̀ tí gọ́vùnà gbé adúpẹ́ gan mo tó repeat ẹ̀ bọ̀tí tó máa dùn mọ́ wa nú jù tí gọ́vùnà bá ṣe tán ṣe àgbékalẹ̀ àmọ́ bọ́n ṣe fẹ́ ṣe o kí wọ́n jọ̀ kí wọ́n pè wá àwa náà nímọ̀ràn tá a lè fún wọn lórí àgbékalẹ̀ tí wọ́n ń fẹ́ nǹkan tẹ́mi rò pé ìjọba ń fẹ́ ní àlàáfíà tán bá níta ní ò ní jẹ́ kí ìlú lálàáfíà àwa union ni o àdẹ̀mọ́ bá a ṣe lè fi àlàáfíà sílẹ̀ tí ìjọba ò fi rojú tí wọ́n fi ráyè ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé àmọ́ bá a ṣe tó fi jẹ́ wípé orúkọ ìjọba tó ń bẹ lóde orúkọ wọn máa dáa. Alhaji pípè yẹn náà la pè yín yìí. Yes. ìmọ̀ràn tẹ́ fún ìjọba ẹ fún wọn báyìí. ẹ ṣe ìmọ̀ràn tí mo fẹ́ fún ìjọba tí wọ́n bá ṣe tó ń ṣe àgbékalẹ̀ wa gbogbo aládára wa mọ̀ bá ṣe wà ń bí tán bá ti gbé wa kalẹ̀ kí wọ́n fi àyè sílẹ̀ bá ṣe máa ń ṣe ètò láàrin ara wa tó ń jẹ́ fi máa ń kárí ilé tó fi máa ń kárí oko àwa la mọ̀ tí wọ́n bá fi àyè sílẹ̀ fún wa tí wọ́n yàn wá tán dó àti ìmọ̀ bí ìjọba ti fẹ́ ṣe bẹ́ẹ̀ tán bá yàn wá tán kàn jẹ́ ká ṣe bá a ṣe máa ń ṣe bí NURTW ṣe máa ń ṣe tó fi jẹ́ wípé oúnjẹ máa kárí ilé kárí oko tí wọ́n bá fún wa kan fún wa láyè rẹ̀ inú tíjọba dẹ̀ ń fẹ́ òun náà ni revenue wọn ó jẹ́ ìjọba lógún torí ó ní ìjọba fi kọ́ gbogbo páàkì tán kọ́ yẹn dandan ni kí wọ́n dẹ̀ rí owó wọn padà àmọ́ bá a ṣe lè ṣe
tó jẹ́ pé ó tún máa dáa ju bí ó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. mo wá ń fi àsìkò yìí dúpẹ́, mo ń gbẹnu NURTW, gbogbo àwọn tá a jẹ́ union, gbogbo àwọn tá a pínra wa sóríṣiríṣi ọ̀nà bí union ní gbogbo wa NURTW ni wa, ṣùgbọ́n tí ìjọba bá fẹ́ la gbọ́dọ̀ ṣe, torí pé lẹ́yìn Ọlọ́run ìjọba ló kù. bẹ̀tà wa náà tún máa bẹ ìjọba gẹ́gẹ́ bí ọmọ onílùú, abẹ́ wọn la wà. táwa náà bá fẹ́ nǹkan lè sọ fún ìjọba pé ìjọba ẹ bá wa wo nǹkan báyìí ṣe. ó pọ́sibù, wọ́n ní èèyàn máa ń kó àbádànù ni òkè ń kó alábàáṣe kíni òkè ń kó alábàádànù. mo gbàdúrà pé ètò tíjọba fẹ́ gbé kalẹ̀ yóò san wá sówó yóò san wá sọmọ. mo kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, mo tún kí àwọn èèyàn kan tí wọn ò sí ń bí báyìí tí wọ́n ṣe agbátẹrù bí gbogbo wa ṣe di ọmọ gómìnà Ṣèyí Mákindé. mi gbọ́dọ̀ gbàgbé wọn, wọn ò sí ń bí báyìí. Ọlọ́run bá wa dúró tì wọ́n. a rí nínú àwọn tó jẹ́ olóyè Ìbàdàn tó jẹ́ kí wọ́n ṣe agbátẹrù tán pàṣẹ lágbájá ibi ìlókù ibi ìlà ń lọ, támọ́dọ̀ ibi ìlà ń lọ, gbogbo wa sì ṣe bẹ́ẹ̀. ibi tí wọ́n bá wà ibẹ̀ ò ní bàjẹ́ o. mo tún kí ẹnìkan náà Ọ̀túnba, Ọlọ́run wà pẹ̀lú àwọn náà o. adúpẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní bàjẹ́ o. Up national. Thank you very much, sir. Awesome. Ẹ̀yin olórí àwọn gbogbo ẹ̀ka tí à ń pè lẹ́kọ̀ọ̀kan, ẹ̀yin tí à ń sọ ìbò tó bá bá yín lára mu, lórí mọ̀ pé Ejiogbe máa ń sọ ìbò, ẹ ti fi Yorùbá ṣe gbogbo ẹ̀. ètò mo sọ di pé táwa tún pè yìí ẹ bá lè ṣèbómọ, ẹ bá ṣèbómọ torí àwọn tó ń wò wá ní káàkiri àgbáyé tí wọ́n gbọ́ gbogbo tí à ń sọ. The next group. arájì olówó kó sí. ẹ fún ọ ní àtẹ́wọ́ tó rìn lẹ́jọ́. Àsàlátù fún sí Ọlọ́run. Mo fi àsìkò ìpín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúwaṣeyì Mákindé. Ọgbọ́n tí wọ́n ń lò tí wọ́n fi gbé kíní ìkalẹ̀ ọlọ́pọ̀ọ́rọ́ wọn Ọlọ́run ní jẹ́ ó dọ́bà o. Mo kí gbogbo àwọn tó wà níjókòó ọlọ́ọ̀bá ọmọ èrè mi yín o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò le tó pọ̀. Ọgbọ́n tí wọ́n lò tí wọ́n fi gbé PMS kalẹ̀ inú kan ni wọ́n rò tí wọ́n fi pé gbogbo wa ìjọ Ọlọ́run ti kọ́ wọn mọ̀ ọ́n ṣe. So kò sí nǹkan tá a tún fẹ́ máa padà sẹ́yìn mọ́. Ní tí wọ́n kàn bá wa sọ fáwọn èèyàn wa ni wípé ibikíbi tí wọ́n bá ti yàn ẹni tí wọ́n bá yàn kí wọ́n mú lọ sọ́dọ̀ ìjọba kọ́kọ́ bọ̀wé. Tó bá ti tọ́ bọ̀wé tí gbogbo pépà gbé tó bá ti misbehave kí wọ́n gbé ìkànnì yẹn. Ètò tó wá ṣẹlẹ̀ àwọn olórí wa kò sí nǹkan tó ń bẹ́ bí mọ́jẹ́mọ́jẹ́ mọ́ fẹ́ kú. Nígbà tí èèyàn bá ń jẹ́ àgbàdo ti jẹ sùkú àgbàdo mọ̀ sẹ́rìn òrìn mọ́ mọ́jú ẹ máa jẹ́ káwọn ọmọ ẹ̀yìn náà rí nǹkan jẹ́ ń bẹ̀ nítorí àbẹ́ ọlọ́ọ̀bọ ìjọba jẹ́. ọ̀sọ̀jú abẹ́ǹkó olówó pósí sọ̀jú abẹ́ǹkó amúlẹ́sẹ̀ ẹ̀yin ló kàn o. olówó pósí padà sọ̀jú abẹ́ǹkó amúlẹ́sẹ̀ gùn alájẹ amúlẹ́sẹ̀ mọ̀ bọ̀ ọ̀nàdébò àbáyọ̀mí fagbèrò bíbí ire mo kí yín bẹ̀ yẹn o ẹ kú kálẹ̀. wọ́n ní mo jẹ́ mo fẹ́ kú èso oúnjẹ rẹ̀ èyí èjè jòkó tún jàṣẹ ẹrú ẹ mọ́. gómìnà ní ẹ̀sán tó wà lọ́kàn yín o òun ni wọ́n fi ní kí gbogbo iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ọ̀yọ́ máa gbé o èyí tẹ́ ẹ̀ bá sọ lẹ́nìí tí gómìnà bá ti pàṣẹ ẹ má bú gómìnà o ohun tó wà lọ́kàn yín wọ́n ti ní ká máa jẹ àgbàdo mọ́ṣú èwo ti yí sà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba tààlà. A ṣe ìgẹ̀yìn fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Apádà díẹ̀ yóò dá fẹ́ ń gbọ́ bàbá wa kalẹ̀. Kò sí ẹnìkan tó wà láyé tí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run. A máa sì wà wò. Kò sí ẹnikẹ́ni tí àtẹ̀ bá ti kú. Kò ní ẹ̀rí ọkàn. Kí ọlọ́ọ̀ba tó dá wa ọmọ pa ẹ̀rí ọkàn wa. Kò sí ẹ̀rí ọkàn tó fi ń mú ẹlòmíì sí wa wò. Bébí wọ́n fẹ́ mi náà ní park manager
àmọ́ orúkọ rere ọ̀sán ìdúró fàdákà. Because kò sí bá a ṣe lè ṣe bolo tí ò ní rúgbẹ́ bí bá a jọ mọ́ra wa bírò àbátì ẹ̀kẹ́ lọ́jọ́ orí kò sẹ́ni tí òjò dára wọn mọ̀. Àwa dúpẹ́ fún gọ́vnọ̀ Ṣèyí Mákindé bó ṣe gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ Ọlọ́run ọba yóò fún wọn ṣe. Àwọn nǹkan tí ó jẹ́ kémi ò dúró ni wípé mi ní passport nínú ìjọba tí ń kálá ṣẹlẹ̀ yóò kàn máa dá mi sí ìjókòó gómìnà. ẹgbẹ́ kìíní yẹn sẹ́yìn. Out of 100% something tẹ́bí ń sọ̀rọ̀ gọ́vnọ̀ ṣe dáadáa náà ẹ̀yin ẹjẹ́ wọn parí gbogbo àwọn ìletò tó ṣe títí sí náà sákúlà ròdù ni wọ́n ṣe yẹn ẹ̀ tó bá lè kó yóò máa lọ ní. So out of 100% ẹ̀ ń pariwo pé gọ́vnọ̀ ṣe dáadáa ẹ̀ tó jẹ́ èèyàn wa nù sẹ́ mọ́tò tiwa òun ló fà á ẹ mẹ́ fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ kò sì kú tí pàgbà tí èèbà pò lórí ẹ̀ ń bẹ̀ tó bá kọ́ mẹ́kẹ́ náà wọn ò dáwọ́ Ọlọ́run jẹ́ mi gbowó gún o Ọlọ́run jẹ́ mi gbowó gún o salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Alhaji Baba Bola. The members of mo kí gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n tún torí alátúnṣe ní nítẹ̀ẹ̀dẹ̀ wa túnṣe Ọlọ́run kò ní jó bàjẹ́ mọ́. Mo kí gbogbo àwọn alágbófinró pápátá. Mo wá kí ọlọ́lájùlá wa ẹnjìnìà Ṣèyí Mákindé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Wọ́n tún wá ṣe bẹ̀rẹ̀ míì tí wọ́n tún ṣe torí wọ́n ó ṣèjì tí wọ́n ti ṣe lọ. Mo sì wá ń bẹ̀ gbogbo ara ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá pé ẹ foríjì àwa ẹgbẹ́ onímọ́tò lórí ìwà tá a ti hù sẹ́yìn. Wọ́n ní ọmọdé òkè mórí jẹ ọmọ rà lẹ́nu. Nǹkan tí ò bá tọ́ sí èèyàn tí wọ́n bá gbé fún ìlòkulò ni ó lò. Ṣùgbọ́n wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́nu pé bíjọba ṣe wá pé gbogbo àpapọ̀ yìí àti di ọ̀kan náà tá a sì fi ń dá ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé kò tún sí wàhálà kankan mọ́ látàkókò ilẹ̀. Nǹkan tí ìjọba bá ti fẹ́ láàmú ṣe àní ṣe tó lòdì sí ìjọba àwa náà èso ń wàhálà ṣùgbọ́n ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà ṣùgbọ́n láti àkókò ìlọ ìrọ̀rùn ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ àtòríire ó ti dé Ọ̀yọ́ State ọlọ́lá ọ̀tá. ẹ jọ àwọn ẹlẹ́ pàtẹ́wọ́ fún yẹn ẹ bá ń pàtẹ́wọ́ fún kan nú ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n fi ní lórúkọ gbogbo ẹ̀yẹ ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò káwa ìpínlẹ̀ Ọ̀yọ́ ó forí jìn yín tẹ́ ẹ faramọ́rọ̀ yẹn. He has apologized for whatever excesses that members of this association must have caused the rest of ẹ ṣe mẹ́wàá o ẹ ṣe mẹ́wàá o. Chairman, Road Transport Employer Association of Nigeria, RTEN.